wọ́n lè gbọ́n òun fò sókè ṣágbára náà sọ pé òun ni wò ó tá a bá ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ náà ní màá fi lélẹ̀. ó ní ẹlẹ́tọ̀ọ́ tó ní máa fún yín torí mo ti tẹ̀sẹ̀ mi fún landlord. ayé wa nígbà yìí o sí ní owó tó ti yà ṣé wọ́n ẹni tí wà ní. ok ṣé nítorí mo wá sọ́dọ̀ ẹ̀ pé kò ràn mí lọ́wọ́ o ti bìlí pé màá máa kìlọ̀ fúlọ̀ lọ mi. ẹ bá ń gbọ́ ẹgbẹ́ ọmọ ìlú máa ń lówó yẹn wà owó yẹn náà wà lẹ́yìn dá. ṣẹlẹ̀ pé káwá ń tọ̀ tó lè fi sáàkó padà. ẹ ṣàmì o ọlọ́run má jẹ́ abáwọn jìyà ìmọ̀dí láyé àwa o ìyà ìmọ̀dí lè lálejò ó lè fi sinimá yẹn rèé o ó ti wà lórí YouTube Ìgbìyànjú TV láti wo àwòtún òní. sinimá titun ìyá ìmọ̀dí ẹni tí ò mọ́wọ́ mẹsẹ̀ tó ń jìyà kí ló dé. àràrà bọ́ǹbù lọ́wọ́ ẹ wo bọ̀bọ́ ìbáyọ̀ tó kan yàtọ̀ pààyàn. àfikógun má borí wa ni o ẹ ṣàmì ẹ̀. àtàǹpàkò ni òsì lọ́wọ́ dì lágbà. etí òsì lágbárí lórí bá dàkú láyé. ogun adájà sí bá síbo ìgbésẹ̀ tó nígun. battle ready crime story tó gbóná. sinimá titun ìyá ìmọ̀dí is a blockbuster. produced and directed by Azui Lazarus Igbiyanju. written by Adesanya Blessing BFP. edited by Ọ̀kanláwọn Coded. starring Azui Lazarus Igbiyanju. Damilola Adekoya. Ọ̀kanláwọn Coded. Ọlámilékan Dábírí ti Wizzy. Fọlá George. Jimoh Tèmídayọ̀ aka 32519. Tèmítọ́pẹ́ Gbádébọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní ìyá ìmọ̀dí subtitled in English. ó ti jáde wà lórí YouTube báyìí. ẹ click sórí Ìgbìyànjú TV kẹ́rìíràn wò. action packed movie ní suspense inú ẹ̀ yí bóbó. àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. wọ́n lè máa kọ̀ ọjọ́ yìí o ní ìtẹ̀fẹ́ mú yín látọ̀ for now ẹ ṣì ṣe bí